yóò pẹ̀lú bó ṣe jẹ́ wípé àgbẹ̀ báyìí ló láró àlùkò ló lò sùn lékelèké ló fi gbogbo ara ṣiṣẹ́ fún lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 ìta àmọ́ ṣe jù tó sì jẹ́ wá lógún jùlọ náà ní ìròyìn ajá balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé èyí tá a ti ṣèlérí tá a sì ti ṣe ládéhùn láti máa fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí ní ìròyìn ajá balẹ̀ kò wá sí ẹja ní àbákan nínú ìròyìn táwa bá mú wá lórí ìkànnì yìí torí pé bó bá ṣe ń jáde òkodoro ọ̀rọ̀ làwa máa ń sọjú abẹ níkò lórí ìkànnì tá a wà yìí èyí tẹ́ bá gbọ́ lórí ìkànnì yìí tẹ́ bá tuntun gbọ́ngbò mi ẹ̀ rí i pé kò yáyọ kúrò kò sí láfikún bó ṣe rí gẹ́lẹ́ òun náà òun là ń ṣe èyí ló sì fà á tẹ̀yìn tẹ̀jú lólùfẹ́ wa náà tẹ̀ fi ń dúró tì wá tẹ̀ sì fi bá wa pín gbogbo àwọn ìròyìn wa káàkiri nínú ètò ń sèso rere tọ́pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ ènìyàn tó fi ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tá a wà yìí á kí gbogbo wa pé ẹ ṣé ẹ kú àdúró tí ẹ kú ìfẹ́ gbogbo gbà Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí ó náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wá sójú mọ́ máwòrán àtẹ́tí ìgbà yìí tẹ́ jẹ́ olólùfẹ́ wa orúkọ níròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹja wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ jẹ́ máa sísọ lójú eégún láti ibi báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Kashim Shettima yóò máa fi owó tó ṣe déédéé 8.7 billion àti 618.3 million jẹun àti ṣe ìrìn àjò nínú ètò ìṣúná ọdún 2025. ṣẹ́rí àwa ò nígbàgbọ́ kankan bí ti ń wulẹ̀ kó mọ nínú àjọ INEC fẹ́tò ìdìbò ọdún 2027 ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó náà sọ èyí di mímọ̀. ọ̀wọ́n gógó owó àti oúnjẹ tó ń wáyé nínú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wà lára ìjàmbá tó ṣẹlẹ̀ sáwọn ògo wẹrẹ nílùú Ìbàdàn ẹgbẹ́ òṣèlú PDP náà fi hàn náà léde. Yàyà Bello ti gba òmìnira báyìí lẹ́yìn tí ó ti mú àdéhùn béèlì rẹ̀ ṣẹ ó sì ti kúrò nínú ọgbà ẹ̀wọ̀n Kùjé tí ń ṣe ìlú Àbújá. ẹ jẹ́ máa gba ìpínlẹ̀ Delta lọ ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Delta ti pàṣẹ kí wọ́n lọ yẹgi fún arákùnrin kan èyí tó pa ọmọ oṣù mẹ́fà ní ìpínlẹ̀ ọ̀hún. nínú ìròyìn tó fara pẹ́ yìí níṣe ni ilé ẹjọ́ tó ń rí sí ìwà ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn ti ju arákùnrin kan sẹ́wọ̀n ọdún 7 lórí ẹ̀sùn ẹgbẹ́ òkùnkùn èyí tí wọ́n fi kàn ọ̀hún. ìbẹ̀rùbojo tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Enugu ti lé ọ̀pọ̀lọpọ̀ kúrò ní ilé báyìí pẹ̀lú bí ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe bẹ̀rẹ̀ ogun pẹ̀lú ara wọn. ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ afurasí ọ̀daràn méjì níbi tí wọ́n ti jọ ń dúnàádúrà láti ra ìbọn AK-47. ẹjá ṣàlàyé ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima yóò máa fi owó tó ṣe déédéé 8.7 billion àti 618.3 million naira jẹun àti ṣe ìrìn àjò nínú ètò ìṣúná tọdún 2025. gẹ́gẹ́ bí a ṣe ti mú ìròyìn náà wá ṣáájú wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló gbé àbá ètò ìṣúná tọdún 2025 lọ síwájú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ ní Àbújá ní ọjọ́ 18 tí ń ṣe ọjọ́ Wednesday tá a lò sẹ́yìn yìí nínú ètí àbá ètò ìṣúná náà ti ń fọ́ sí wẹ́wẹ́ báyìí gẹ́gẹ́ bá sì ti ṣe mú ìròyìn náà wá nípa èyí tó kan àjọ ti EFCC lánàá òde yìí wàyí ò nínú ètò ìṣúná tọdún 2025 báyìí níṣe ni wọ́n ti ṣe àlàkalẹ̀ àti ìfọ́síwẹ́wẹ́ iye owó tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ tí wọ́n yóò fi jẹun tí wọ́n sì fi ṣe ìrìn àjò nínú ọdún 2025 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàkalẹ̀ náà owó oúnjẹ àwọn méjèèjì tààtún padà máa fọ́ sí wẹ́wẹ́ wọn ló ṣe dédé 618,346,469 naira nígbà tí owó ìrìnnà wọn èyí tó jẹ́ 1,732,106,427,000 gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ètò náà èyí tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima tó bá di ọdún 2025 ibẹ̀ ni wọn yóò ti máa ṣe àyẹ̀wò níná owó jíjẹ àti mímu wọn nígbà tí owó oúnjẹ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan sọ èyí tó ṣe déédéé 375,187,661 naira
nígbà tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n yọ owó tó jẹ́ ti owó ti Kashim Shettima ní owó jíjẹ àti mímu rẹ̀ tó ṣe dédé 171,27,499 naira gẹ́gẹ́ bí owó oúnjẹ nígbà tí wọ́n ṣe àyẹ̀wò méjèèjì yìí tí wọ́n jọ lọ sọ́tún jọ lọ sósì wọ́n rí dájú gbangba wípé owó náà ó ní ó ti fi ìdá kan tó tún ti fi lé sí ti ọdún 2024 èyí tí àwọn méjèèjì tí wọ́n gbé jáde nínú àbá ètò ìṣúná tọdún 2024 báyìí tó sì ti fi ìdá kan tó ti fi lé sí ara wọn nínú owó náà ó ní wọ́n sọ dímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Kashim Shettima wọn yóò máa lo owó tó ṣe dédé 7,14,596,511 láti fi ṣe ìrìn àjò ẹsẹ̀ kùkú àti ìrìn àjò lọ sí ilẹ̀ òkèrè tó bá di ọdún 2025. ṣẹ́rí àwa ò nígbàgbọ́ nínú àjọ INEC fétò ìdìbò ọdún 2027 bí ti wulẹ̀ kó mọ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀nà sísọ lójú eégún bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ nínú àlàyé èyí tó jẹ́ wípé alága àjọ INEC Mahmood Yakubu ó wà lára àwọn tí wọ́n jẹ́ òǹwòye sí ètò ìdìbò ètò wáyé ní orílẹ̀-èdè Ghana níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí nínú ètí wọ́n ti sọ di mímọ̀ nígbà tí alága ọ̀hún Mahmood Yakubu èyí tó dé padà sí orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò tí ń fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé ètò ìdìbò ti orílẹ̀-èdè Ghana ó mọyán lórí tó sì kẹsẹ̀ járí pẹ̀lú bí kò ṣe ṣe mágòmágó kankan nínú ètò ìdìbò náà èyí ló sì wá fi àyè sílẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ní kúlùkù wọn fi wá ń sọ wípé ẹ̀yin náà jáde síta ẹ rí bí ìta ṣe rí nípa ètò ìdìbò èyí tí ó wáyé ní àwọn orílẹ̀-èdè ibòmíì oníbò wa ní ti orílẹ̀-èdè Nàìjíríà ti jẹ́ pẹ̀lú bó ṣe jẹ́ wípé gbogbo ètò ìdìbò tá a ti ń ṣe láti ẹ̀yìn wá níṣe ló ní ọwọ́ kan jà mọ́ tó sì ní màgòmágó nínú nígbà tí ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n Benjamin Ọ̀kàbà tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ọmọ ìjọ National Congress tí yóò máa sọ̀rọ̀ ó ní kí ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà kó tó lè mọ́yán lórí kó sì kẹsẹ̀ járí bíi ti orílẹ̀-èdè Ghana tó wáyé yìí ó ní níṣe ni àjọ INEC wọ́n nílò òmìnira èyí tó jẹ́ títara wọn tí wọn kò sì ní retí nǹkan kan láti ọwọ́ ìjọba tó wà ní orí àléfà ó ní àwọn ìjọba yìí wọ́n ti tọwọ́ bọ àjọ INEC tó sì ti sọ di òṣèlú tara wọn nínú ètí àjọ ọ̀hún kò tó gbangba sùn lọ́yẹ mọ́ láti ṣe ètò ìdìbò gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ kó lè mọ́yán lórí ó tún tẹ̀síwájú wípé tá a bá sì fẹ́ ètò ìdìbò ọdún 2027 kó mọ́yán lórí dáadáa a nílò àtúnṣe àwọn àyè tó ti bàjẹ́ nínú àjọ INEC bẹ́ẹ̀ ni kí ìdúró tán lórí ẹsẹ̀ INEC náà kí ó wà fún wọn dáadáa nínú ètò ìdìbò tọdún 2027 arákùnrin tó jẹ́ ọ̀jọ̀gbọ́n yìí Ọ̀kàbà nìkan kọ́ ló sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí nígbà tí ẹni tí ó tún jẹ́ Zik Gbemre alákòóso fún àjọ Niger Delta Peace Coalition nígbà tí òun náà yóò máa fi ohùn lóde ó ní tí ẹ bá fẹ́ jẹ́ kí ètò ìdìbò tó mọ́yán lórí kó wà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 tẹ́ ẹ sì fẹ́ ká nígbàgbọ́ nínú àjọ INEC a gbọ́dọ̀ ṣe òfin tí yóò máa ṣe ìjìyà fún gbogbo àwọn mọ̀dàrú nínú ètò ìdìbò tó bá di ọdún 2027 oníkàmọ́ parọ́ ká sì má ṣèké ètò ìdìbò tó wáyé ní ìlú nípínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Edo ó ní kò mọ́yán lórí tó sì ti hàn gbangba sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo ètò náà ló lọ́wọ́ kan jàmọ́ nínú pẹ̀lú bí àjọ INEC bí wọ́n ṣe ti ń gba agbára lọ́wọ́ àwọn alágbára òkè tí wọ́n sì ń pàṣẹ tí wọ́n bá fẹ́ fún wọn òní mélòó la fẹ́ kà nínú àwọn ètò ìdìbò ètí àjọ INEC ti ṣe tó ti forí sánpọ́n tí kò sì mọ́yán lórí ó ní fún ìdí èyí àwọn tí ẹ̀ nígbàgbọ́ nínú àjọ INEC bó bá di ọdún 2027 àfi tí àtúnṣe àti àtúntò tó mọ́yán lórí tó bá ti wà wọn la tó lè rọ̀gbọ̀kú nínú èsì ìdìbò wọn tó bá di ọdún 2027 ọ̀rọ̀ pọ̀ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ nípa àjọ INEC lórí ètò ìdìbò tọdún 2027 èyí tí ó wáyé sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí. Ọ̀wọ́n gógó owó àti oúnjẹ tó ń wáyé nínú ètò ìṣèjọba Tinubu ó wà lára n tó ṣokùnfà ìjàmbá tó ṣẹlẹ̀ sáwọn ògo wẹrẹ nílùú Ìbàdàn ẹgbẹ́ òṣèlú PDP ló sọ èyí di mímọ̀.
ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí òun ló sọ èyí jáde látẹnu ẹni tó jẹ́ alukoro wọn Olóyè Sànyà Àtòfaràtì nínú ọ̀rọ̀ tí ó sọ lásìkò tó ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn mọ̀lẹ́bí tí àwọn ènìyàn wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pàdánù ènìyàn wọn nínú àlàyé tí wọ́n ṣe. Ó sọ di mímọ̀ wípé àìsí owó àti ọ̀wọ́n gógó oúnjẹ tó ń bẹ lóde yìí wọn ló ṣe okùnfà ìkọlù náà àti ìjàmbá tó ṣẹlẹ̀ sí àwọn ògo wẹrẹ nínú ìta tí múròyìn náà wá ṣáájú wípé àwọn ògo wẹrẹ tí wọn kò dín ní márùndínlógójì ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáde láyé níbi ètò èyí tí olórí tẹ́lẹ̀ láàfin Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ àti ẹni tó jẹ́ aláṣẹ àti alákòóso iléeṣẹ́ rédíò Àgídìgbò nílùú Ìbàdàn Oríyọmí Hamsat Naomi Sílẹ̀kùnọlá tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn ní ilé ẹ̀kọ́ gíga tó pè ní Islamic High School tó wà ní Báṣọ̀run nínú ètí ìjàmbá náà tó ti ṣẹlẹ̀ sí àwọn ògo wẹrẹ nígbà tí alukoro náà yóò máa sọ̀rọ̀ ó ní tó bá ṣe wípé ìjọba àpapọ̀ wọ́n pèsè iṣẹ́ àti ohun ìgbáyégbádùn fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn òbí wọn ò ní iṣẹ́ lọ́wọ́ tí wọn yóò fi tọ́jú àwọn ọmọ wọn kò ní ya gbọ́ọ̀rọ̀ lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ nínú ètò ṣokùnfà ìkọlù àti ikú òjijì àwọn ọmọ tí wọn kò dín ní márùndínlógójì ó ní ó ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àti ará àwọn tí wọ́n ní ìjàmbá ọ̀hún tí wọ́n sì ṣe àfẹ́kù àwọn ọmọ wọn ó sì ní Elédùmarè yóò rọ̀ wọ́n lójú. Yahaya Bello ti gbòmìnira báyìí lẹ́yìn tí ó mú àdéhùn bẹ́ẹ̀lì rẹ̀ ṣẹ ó sì ti kúrò ní ọgbà ẹ̀wọ̀n Kùjé ní olú-ìlú ilẹ̀ tí ń ṣe Àbújá. Gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ gíga ní olú-ìlú ilẹ̀ yìí ní Maitama tí ń ṣe Àbújá wọ́n sì ti kéde wípé àwọn fi ààyè bẹ́ẹ̀lì ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kogi lọ́dún 2016 sí ọdún 2023 arákùnrin Yahaya Bello lórí ẹ̀sùn owó tó lù ní pọ́npọ́ èyí tí àjọ EFCC tí wọ́n fi kàn án wípé ó ṣe owó ìlú báṣubàṣu ó sì ṣe ọ́fíìsì rẹ̀ rádaràda lásìkò tó wà ní orí àlééfà nínú ìtàn ni ó lu owó tó tó 110 billion ní pọ́npọ́ ní àsìkò tó wà ní orí àléfà náà nílò tí wọ́n ti wá fi ààyè bẹ́ẹ̀lì rẹ̀ lẹ̀ ní mílíọ̀nù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 million naira àti àwọn onídùúró méjì èyí tí wọ́n gbọ́dọ̀ ní dúkìá ní àwọn agbègbè tó jojú gbèsè tó wà níbi Maitama tàbí Gazakpe tó fi mọ́ Asokoro ní olúlulẹ̀ yìí ní Àbújá nígbà tí ẹni tó jẹ́ adájọ́ ọ̀hún ìyàn Mariam Aneni tí ó fi ààyè bẹ́ẹ̀lì náà sílẹ̀ ní í ṣe ni Yahaya Bello ló ti ṣe bẹ́ẹ̀ ṣe kòǹgẹ́ bẹ́ẹ̀lì ọ̀hún tí wọ́n sì ti tú sílẹ̀ ní inú ọgbà ẹ̀wọ̀n Kùjé báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ alukoro ọgbà ẹ̀wọ̀n Kùjé náà Adamu Duza ètò fi ìròyìn náà léde tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ti yọ̀ǹda Yahaya Bello lẹ́yìn tí ó ṣe kòǹgẹ́ bẹ́ẹ̀lì èyí tí wọ́n fi ilẹ̀ fún un tó sì mú kí adájọ́ kó sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 29 inú oṣù kínní ọdún 2025 àti ọjọ́ 25 inú oṣù kejì tó fi mọ́ ọjọ́ 27 inú oṣù kejì náà lọ́dún 2025 kí ìgbẹ́jọ́ rẹ̀ kó lè máa tẹ̀síwájú lórí ẹ̀sùn ìwà àjẹbánu èyí tán fi kan Yahaya Bello. Ẹjá máa gba ìpínlẹ̀ Delta lọ báyìí ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Delta ti pàṣẹ kí wọ́n lọ rèé yẹgi fún arákùnrin kan èyí tó pa ọmọ oṣù 6 tó sì tún ṣe ìyá ọmọ náà léṣe yamayama ní ìpínlẹ̀ ọ̀hún. Ilé-ẹjọ́ gíga èyí tó wà ní agbègbè tó pè ní Akuwuku Igbo ni ó ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ ìyẹgi fún arákùnrin Obinna Eze ẹni tí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn àti ìgbìyànjú láti pànìyàn àti ṣíṣe ènìyàn léṣe tó jẹ́ ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n fi kan arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Obinna Eze yìí lẹ́ni tí wọ́n ní ó ṣekú pa ọmọ oṣù 6 Jima Obi Igwe tó sì ṣe bẹ́ẹ̀ ṣe ìpalára fún ìyá ọmọ náà Blessing Igwe nínú àlàyé tí ẹni tó jẹ́ agbèfọ́ba tó tún jẹ́ akọ̀wé fún mínísírì ètò ìdájọ́ ọ̀gbẹ́ni Omanuzo Erebe ní ìpínlẹ̀ ọ̀hún ó sọ di mọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ni ó wáyé ní ọjọ́ 27 inú oṣù kẹwàá ọdún 2023 ní agbègbè tó pè ní Talita
Òpónàmà ní Àṣàbà tí ń ṣe olúlu ìpínlẹ̀ Delta. Nínú àlàyé rẹ̀ ó ní arákùnrin náà ó ní ó ṣekú pa ọmọ oṣù mẹ́fà ọ̀hún tó sì tún lu ìyá rẹ̀ ní ìlùkulù nínú ètò ti ní ọgbẹ́ lára kó tó di pé wọ́n gbé lọ sí ilé ẹjọ́. Wàyí o nígbà tí adájọ́ Marcel Oko tí yóò máa ṣe ìdájọ́ náà ó ní pẹ̀lú ẹ̀rí máa jẹ́mi ìṣó èyí tí ń bẹ níwájú ilé ẹjọ́ yìí lórí pé ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin náà ó ní ó jẹ̀bi gbogbo ẹ̀sùn ọ̀hún. Ìdí rèé tí yóò fi gba ìdájọ́ ìyẹgi fún wípé kó máa lọ sí ẹ̀wọ̀n kí wọ́n sì padà yẹgi fún lórí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kan arákùnrin náà. Nínú ìròyìn tó tún fara pẹ́ èyí tí a ti mẹ́nubà ṣáájú yìí ní ìpínlẹ̀ Ògùn ilé ẹjọ́ tó ń rí sí ìwà ẹgbẹ́ òkùnkùn wọn ló ti ju arákùnrin kan sẹ́wọ̀n ọdún 7 lórí ẹ̀sùn ẹgbẹ́ òkùnkùn èyí tí wọ́n ní ó wà nínú wọn náà. ilé ẹjọ́ ọ̀hún Ògùn Special Anti-Cultism Court èyí tí ó wà ní Abẹ́òkúta ó ti ṣe bẹ́ẹ̀ ju arákùnrin kan Olúwọlé Olúṣọlá ẹni ọdún 36 sí ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 7 gbáko lórí ẹ̀sùn pé ó wà lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó sì tún kó ohun ìjà olóró káàkiri lọ́nà àìtọ́. Nínú àlàyé ẹni tó jẹ́ agbèfọ́ba Ọláìdé Rawlings ó ṣe ní àlàyé pé ọwọ́ tẹ arákùnrin ọ̀hún ní ọjọ́ 10 inú oṣù kẹta ọdún tá a wà nínú rẹ̀ yìí ní agbègbè tá pè ní Eloham Hostel Harmony Estate ní Alápàtà tí ń ṣe Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n ní arákùnrin náà ní sáyéré ní kíjokíjo lásìkò tí àwọn agbófinró tí wọ́n ṣe pàtírọ̀ káàkiri agbègbè náà tí wọ́n sì dá dúró nínú èyí tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì jẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo ló ń bì lọ́ǹgì tó ń wà lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. Ìjà táwọn sì ń jà ló jẹ́ kó máa sáré káàkiri inú agboolé náà kó tó di pé ọwọ́ bá a. Ó sì jẹ́wọ́ wípé òun wà lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ètò pé orúkọ wọn ní Black Axe ní ìpínlẹ̀ Ògùn náà. Wọn kò ṣàì bá àdá àláàmù lọ́wọ́ rẹ̀ nínú èyí tí ń kọ mọ̀nàmọ́ná tó sì sọ di mọ́ wípé ìyún náà tako òfin àti wípé ó wà nínú ẹgbẹ́ òkùnkùn ó tún tako òfin ti inú ìwé òfin ti ìpínlẹ̀ Ògùn. Èyí ló wá fà á tí ẹni tó jẹ́ adájọ́ OL Ọ̀kẹ́ tó ti sọ di mọ́ wípé lórí ẹ̀sùn pé ó wà nínú ọmọ ẹgbẹ́ òkùnkùn tó tako ìwé òfin ìpínlẹ̀ Ògùn yóò máa lọ sínú ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 7 gbáko nígbà tán ni yóò ṣe ẹ̀wọ̀n ọdún 5 lórí pé ó ń kó ohun ìjà olóró káàkiri lọ́nà àìtọ́. Ìbẹ̀rùbojo tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Enugu ti lé ọ̀pọ̀lọpọ̀ kúrò nílé wọn báyìí pẹ̀lú bí ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bọ́ tó ṣe gbé pẹ́rẹ́gì ìjà kaná tó sì ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú ara wọn. Ní ìjọba ìbílẹ̀ Igbó Etiti ní Enugu agbègbè tí wọ́n pè ní Ìkóló àti abúlé Akú ni àwọn méjèèjì ti jọ kojú ìjà síra wọn báyìí. Ìjà wọn náà ni ó ti búrẹ́kẹ́ láti inú oṣù kẹjọ ọdún tá a wà yìí nígbà tán sọ di mímọ̀ pé òǹkà ènìyàn tó ti jáde láyé látàrí ìjà ọ̀hún ó ní wọn kò dín ní 6 tí ọ̀gọ̀rọ̀ ilé sì ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ba ilé jẹ́ àti dúkìá ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú àlàyé tẹ́ni tó jẹ́ olóyè àgbà ní ìlú tí wọ́n pè ní Ìkóló yìí ìyún Agada Paul èyí tó ṣe ní àlàyé ó ní ìjà ọ̀hún ó ń bẹ láàrin ìlú méjèèjì Akú àti Ìkóló nínú ètò jẹ́ wípé àwọn ìlú méjèèjì ọ̀hún ó ní wọ́n ta kàngbọ̀n lórí ààlà ìlú wípé ìlú tèmi débì ìlú tí yóò kọjá bí ètò bí wàhálà náà sílẹ̀ nínú ìtàn ni in tó tẹ̀ wá fa ìbẹ̀rùbojo àti wàhálà àti làásìgbò tó mú kí àwọn ènìyàn kí wọ́n máa sá kúrò ní inú ilé wọn lásìkò yìí ó ní bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ọmọ ìlú Ìkóló kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Òdeke Ejiofor nígbà tí àwọn 3 míì tí wọ́n di àwátì ní ìlú Akú táwọn ará Akú ọ̀hún tí wọ́n sì ti ránṣẹ́ ogun sí àwọn ènìyàn Ìkóló yìí pé tí ọdún bá ti ń súnmọ́ báyìí o àwọn yóò ṣe ìkọlù tí gbogbo wa tásìjọ bára wa lájùlé ọ̀run ètò mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n máa palẹ̀ ẹrù wọn mọ́ kúrò nínú ìlú náà tásì lọ sàsálà fún ẹ̀mí ara wọn ní àwọn ìlú tó súnmọ́ agbègbè ọ̀hún. Àní ẹni tó jẹ́ Paul yìí tó jẹ́ olóyè àgbà ní ìlú Ìkóló yìí ó ní àwọn ti pe àwọn agbófinró ṣùgbọ́n níṣẹ́ náà kọ tí ọgbọ́n yìí sí ìpè àwọn tó sì ní ààlà tí ń dá wàhálà sílẹ̀ làwọn tó ti pe ìjọba wípé kí wọ́n bá wọn ṣe ààlà ọ̀hún kí wàhálà má bàa máa wà
ní ìlú méjèèjì, ṣùgbọ́n tán ní ìjọba náà kọ tí ọ̀gbọ́n yìí wọ́n sì sọ wípé etí kò kàn mí, ó ní ìjọba kọ sí ọ̀rọ̀ náà, èyí tí wọ́n ní àwọn ti rawọ́ ẹ̀bẹ̀ o sí ìjọba ìpínlẹ̀ Enugu àti àwọn agbófinró bẹ̀ kí wọ́n tètè wá ṣùgbọ́n àwọn kó tó di wípé àwọn ènìyàn náà wọ́n ṣe ìkọlù síra wọn pẹ̀lú bí ọdún kérésìmesì àti ọdún tuntun bó ṣe ti ń bọ̀ lọ́nà yìí kí ẹ̀mí àwọn ènìyàn kankan àti dúkìá wọn kó má bàa bá ìjàmbá náà lọ. Ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti tẹ afurasí ọ̀daràn méjì níbi tí wọ́n ti jọ ń dúnàdúrà láti ra ìbọn AK-47 ní ìpínlẹ̀ Plateau ní agbègbè tó pè ní Bokos ní ìpínlẹ̀ Plateau náà, èyí tí wọ́n sọ di mọ̀ wípé ọwọ́ tẹ àwọn afurasí méjì kan, Kenneth Mayas ẹni ọdún 31 àti Bulos Yilful ẹni 60 ọdún, nínú èyí táwọn méjèèjì ti jọ ń dúnàdúrà láti ra ìbọn AK-47 ní owó tó ṣe dédé 1.5 million naira, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ wípé ilé ìtura kan tó pè ní White House ó ní ọwọ́ ti bá àwọn méjèèjì ní Bokosi lẹ́yìn tí wọ́n ta àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ní olóbó wípé wọ́n ti ń ṣe iṣẹ́ aburú kan nínú ilé ìtura náà tí wọ́n sì ká àwọn méjèèjì mọ́ níbi tí wọ́n ti gba owó tó tó 1.45 million naira ní ọwọ́ àwọn méjèèjì tó sì gba ìbọn AK-47 èyí tí wọ́n jọ fẹ́ tà fún ara wọn. Ìwádìí fi hàn wípé àwọn afurasí méjèèjì yìí ò ní wọ́n wá láti agbègbè tó pè ní Barkin-Ladi ní ìpínlẹ̀ Plateau. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Akí oníyàn wípé ẹ ṣé ọlọ́kà iṣẹ́ yín tẹ́ bá wa jẹ́ náà, ẹ kú àìbínú. Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo àyè tó wù ká lè wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé títí di ìgbà tá tún padà máa fún wa ní ìròyìn míì. Orúkọ mi ò ní yí padà o, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Mo kì í pé a kú pọ̀pọ̀ sísìn ìsinmi òpin ọ̀sẹ̀. Elédùmarè yóò fún ẹnì kọ̀ọ̀kan wa ní ìsinmi aláyọ̀.